òní o Àríkẹ́ mo tuntun dé sí gbàgede wọ́n ní bá dòdèrè ìbẹ̀lẹ̀ dùnmọ̀rẹ́ la kọ́kọ́ jù ìbà olùdáyé o ìbà ṣẹ̀dá ọ̀run o kábíyèsí ọlọ́run bá tó dá mi tí ò ní dá mi nílé ayé ń bí ńlẹ̀ ọlọ́run bá tó fún mi lópinnu mi tí mo fi wí ẹ̀rí lónìí mo rí ìbà lọ́dọ̀ àwọn bàbá mi gangan ìbà ni wọ́n fò níjọ́ eré mi dọ́là ìbà ni wọ́n fò níjọ́ eré mi dẹ̀yìn ẹ̀rí wọ́n pé wúrẹ́ tó wọlé tí ó jùbà ó dẹ̀ràn amúso àgùntàn tó wọlé tí ó jùbà ó dẹ̀ràn amúse léyà èmi ti jùbà ó ẹ̀jẹ̀ ojú mi ṣe bá mi ó bá mi 888 bá mi Ismaila ó yẹ mọ́ gbọ́dídún lẹ́nu.